akẹ́kọ̀ọ́ mọ́kànlá nínú mẹ́tàlélọ́ọ̀ọ́dúnrún ti ilé ẹ̀kọ́ St Mary Catholic ní Nàìjíríà bọ́ lọ́wọ́ agbébọn o. àdúpẹ́ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá níjọba ìpínlẹ̀ Kebbi ń gbèrò láti dáwọn akẹ́kọ̀ọ́bìnrin ilé ẹ̀kọ́ Manga Girls School tó mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé padà fáwọn òbí wọn o. lánàá ọjọ́ Ṣẹ́gun tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ni wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ náà lákàtà àwọn ajínigbé o. ìdùnnú ṣubú layọ̀ fáwọn ẹbí àtàwọn èèyàn ìpínlẹ̀ Kebbi tó fi mọ́ ìjọba nígbà táwọn akẹ́kọ̀ọ́bìnrin náà mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé o. tẹ́ ò bá gbàgbé lẹ́yìn ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ náà ní ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ kí mínísítà ètò ààbò Bello Mutawalle lọ dúró sí ìpínlẹ̀ Kebbi títí táwọn akẹ́kọ̀ọ́bìnrin náà yóò fi gbòmìnira. ẹ̀wẹ̀ gómìnà Nasir Idris ìpínlẹ̀ Kebbi sọ pé ìjọba fi ọkàn àwọn èèyàn ìpínlẹ̀ náà balẹ̀ lẹ́yìn tí ààrẹ pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ elétí ààbò láti ṣàwárí àwọn ọmọ náà. ààrẹ pàṣẹ fáwọn ọmọ ogun wípé wọ́n gbọ́dọ̀ wá àwọn akẹ́kọ̀ọ́bìnrin tó wà lákàtà àwọn ajínigbé rí o. nígbà tí àwọn ọmọ náà dé ní àsọ fáwọn òbí wọn pé àwọn ọmọ wọn ti dé o, wọn ò sì ní ìpalára. adúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu àtàwọn ọmọ ogun náà fún ìgbìyànjú láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́bìnrin yìí. kò sí ìyọnu kankan fáwọn ọmọ náà o, a sì ti ránṣẹ́ sáwọn òbí wọn láti wá gbà wọ́n padà. gómìnà ìpínlẹ̀ Kebbi ló sọ bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ eléyìí táwọn èèyàn wá ń béèrè fún pé ìjọba ìpínlẹ̀ Kebbi sanwó ìtúsílẹ̀ fáwọn agbébọn kí wọ́n tó dóòlà àwọn akẹ́kọ̀ọ́bìnrin náà. lórí ìbéèrè yìí eléyìí tí ọ̀pọ̀ èèyàn ti ń béèrè, ìjọba ní àwọn ò sanwó kankan o fún ìtúsílẹ̀ àwọn ọmọdébìnrin náà. mo fi ń dá yín lójú wípé ìjọba Kebbi kò san kọ́bọ̀ o lórí àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa. gómìnà Kebbi ló sọ bẹ́ẹ̀. àwọn ọmọ ogun náà sì sọ fún wa pé àwọn ò sanwó ìtúsílẹ̀ fáwọn ọ̀dọ́bìnrin náà láti gbà á padà. ìròyìn àjọyọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ káwò, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.